tẹ́ bá wo fídíò tí mo ṣe lórí àyípadà ipò ọjọ́, ẹ ó rí pé mo ṣàlàyé fún wa pé a gbọ́dọ̀ máa pa gbogbo iná tá a bá lò mọ́ tàbí ẹ̀rọ ìmúnáwá tá a bá ń lò tí a ò fi ṣiṣẹ́ kankan. A gbọ́dọ̀ yọ kúrò lára ògiri kí iná tó ń lò kó lè dínkù. Ìdí mẹ́ta tí èyí fi ṣe pàtàkì ni pé tí a bá ń pa iná, à ń dín iye owó tá à ń ná lórí iná kù nìyẹn. Ẹ lè máa wò pé ẹ ò lo ẹ̀rọ prepaid meter tí ó ń ka iye owó tí a ó san tí a bá ń lo iná. Ṣùgbọ́n nígbà gbogbo tí a bá ń pa iná tá a kò lò mọ́, ó túmọ̀ sí pé à ń fọwọ́sowọ́pọ̀ láti rí i pé iye agbára tí àwọn tó ń ṣe iná yẹn tí wọ́n ń lò láti fi jẹ́ kí iná wà à ń dínkù. Owó tá à ń san fún wọn yóò dínkù, a ó sì lè fi owó yìí ṣe ohun mìíràn. Tá a bá ti ń jáde tá a paná tá à ń fi gbogbo ẹ̀ lẹ̀ títàn, tàbí tí fírísà wa, ẹ̀rọ amú omi tutù tó dì kákáká tá ò pa iná nídìí rẹ̀, à ń fi kún agbára tí àwọn tí ó ń jẹnẹrétì iná yẹn tí wọ́n máa lò láti fi jẹnẹrétì sí ni. Tí agbára yẹn bá sì ti ń pọ̀ jù fún wọn, owó iná yóò máa wọ́n sí i. Àwa náà sì rèé, ẹlòmíì láàrin wa kò ní ráyè rí iná yẹn nítorí kò tiẹ̀ wulẹ̀ tó náà ní tẹ́lẹ̀ náà.